ẹ jẹ́ máa sọ̀tàn fún yín. níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nílẹ̀ Yorùbá dòdò àti ṣẹ̀kẹ̀rẹ̀ àtàrò là máa jó. nígbà ó yá ní àwọn kan dé láti ilẹ̀ Haúsá láti Mali. àwọn ẹlẹ́sìn ìmọ̀le tí wọ́n máa wá rajà lẹ́kọ̀ọ́ wọ́n máa wérí wénu wọ́n gbé kinní kan lọ́wọ́ mọ́lò wọ́n ń pè àti gòjé. àwọn ni ẹ gbé eré sákàrà wọ Nàìjíríà. Àbíbù Olùwà ọmọ bá wọn ṣeré máa bá wọn ṣàwàdà. wọ́n máa ràn ní nǹkan lọ bá wa ra pọfupọ́ọ̀fù wá lọ bá wa ra nǹkan kan wá lọ bá wa ra nǹkan òǹjọ́ méèké ńjọ́ náà. torí nítòsí wàá fi dẹrú wọn ni mọ́lò àti gòjé tí wọ́n gbé lọ́wọ́ ẹ̀. ọwọ́ ń tu owó jọ ọwọ́ ń tu owó jọ. ọwọ́ ní èló wọn ń ta mọ́lò yìí wọ́n sọ iye rẹ̀ fún èló wọn ń ta gòjé wọ́n sọ iye ẹ̀ fún. ó ní ọ̀sálọ̀ gbowó lọ́wọ́ ìyá ẹ̀ ó náà tọrọ ọmọ èèyàn ńlá ní lẹ́kọ̀ọ́. ó ní tí wọ́n bá ti ń bọ̀ kí wọ́n bòun rà kan bọ̀. wọ́n wá rí i pé ó ní interest. níjọ́ náà ọ̀gá rẹ̀ ẹni tó lè pè lọ́gàá òun láti Mali ló ti wá ìyẹn wá gbé gòjé fún un ó lóun fún un ó lóun fún ní gòjé yẹn fífún tó fún ní gòjé yẹn kí wọ́n tó padà dé lẹ́lẹ́kejì Àbíbù Olùwà ti practice gòjé ó ti mọ̀ ọ́n fà dípò táwọn fi ń kọrin ìlú wọn ní Mali lọ́hùn orin Yorùbá ní ń kọ́lé orin Yorùbá lòun fi ń kọ́ ó sì ní ẹni àkọ́kọ́ tí ó fi gòjé kọ sákàrà ní Nàìjíríà bó ṣe dolókìkí nu ọjọ́ kan pàtàkì tó kọ́kọ́ kọ́lé alájà méjì nínú àwọn olórin Nàìjíríà níta fòkú lòkú bá gbà á ní sákàrà ló bá bẹ̀rẹ̀ sí ní rọ́lẹ̀ láàrin àsìkò kan náà ní sákàrà àti àpàlà eré àpàlà dìde eré àpàlà tó wá láti Ìjẹ̀bú. àwọn alápàlà àjọ náà wọ́n dìde láyé àwọn olóṣèlú NCNC àti olóṣèlú AG bí wọ́n bá ń sọ ọlọ́pẹ́ kẹ́mi máa sọ ẹgbẹ́ alákùkọ nínú wọn láti rí Ṣẹ̀fíù Àyàn gbogbo kinní yẹn ń lọ ó kùsùkùsùkùsùkùsù wọ́n ń jẹ́ lọ wọ́n ń ra mọ́tò tuntun wọ́n ń kọ́lé mọ́lé kò pẹ́ kò jìnnà ogun abẹ́lé dé ogun abẹ́lé yìí ló gbé highlife wọlé lẹ́yìn ogun abẹ́lé ìlérè highlife jáde ló bá di gbogbo alákọ̀wé highlife ní o highlife ní o ló bá di highlife ní o highlife ní o highlife lọ sáà débi pé wọ́n fẹ́ẹ́ gbàgbé sákàrà àti àpàlà ńjọ́ náà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn náà ń jẹun underground. Juju ló lé highlife wọlé ní Nàìjíríà dídé tí Juju dé ọjàrànkà highlife orin ní máa lé orin wọlé orin nísìnyí máa gba sáà lọ́wọ́ orin dídé tí Juju dé Juju ìrọ́lẹ̀ débi pé àwọn jẹ́ ò àràbà Adéolú àwọn kọ́ highlife wọ́n tún kọ Juju Túndé Nightingale gbogbo ẹ̀ wá ń lọ bẹ́ẹ̀ ń lọ bẹ́ẹ̀. bí gbogbo nǹkan ṣe ń lọ nìyẹn kò pẹ́ kò jìnnà lẹ́yìn ìgbà tí Juju ń rèèní
àsìkò yẹn làwọn Barrister gbé Fuji dé ajíwèrè ajísàrè ní Fuji bá dé àwúrèbé náà dà ń bàdàn eré ni àwàdà ni kíní ìmọ̀ ń dòótọ́ lọ lọ́ba di Fuji lọ́ba di jùjú ńláńlá ni lókù tí ń jẹun àwọn jùjú kéékèèké wọ́n bá hands up wọn ò róde lọ tààrà mọ́ àsìkò yẹn àwọn Shina Peters àti Ṣẹ́gun Adéwálé àwọn ń rè nígbà náà lásìkò yẹn wọ́n jà àwọn méjèèjì pín méjì odidi oṣù mẹ́fà ó ní Shina Peters fi ṣiṣẹ́ lórí afro jùjú ó wò pé kí ni wọ́n ń gbọ́nú Fuji tó fi fẹ́ lé jùjú wọlé ó wá bẹ̀rẹ̀ sí ní lọ sí pati Alhaji Sikiru Ayinde Barrister gbáà tó bá ti dé pati Barrister ní Barrister ó yẹ sí Barrister ó mọ̀ pé ó ń wá wo nǹkan kan wá study ni Shina Peters ní odidi oṣù mẹ́fà ló ń fi study emele wípé emele rídìmù ni ló gbé Fuji ró bó ṣe lọ kó emele àpàlàjọ àtẹmele sákàrà àtẹmele gbogbo ẹ̀ ó bẹ̀rẹ̀ practice ní Stadium Hotel ó bẹ̀rẹ̀ kíní tá à ń fi ṣe practice ẹjẹ́ yẹ̀wò wọ́n fi ṣe show níta lòkúdẹ̀ ọ̀bá mẹni tí ń túmọ̀ gbogbo àwọn olólùfẹ́ Fuji àti olólùfẹ́ jùjú ọ̀dọ̀ Shina Peters ìwọ̀ bí ìgbà tí Stadium Hotel ibi tí ti ń ṣe sóńjọ́ náà ìyí máa kún bí ìbèbà ìṣúà. ọba ní kínní ọ̀dà yìí pé wọ́n gba kínní yóò ẹja fi ṣe rẹ́kọ̀dù ó ṣe rẹ́kọ̀dù tán ẹni ó lọ gbé fún ọmọ yìí ẹ̀ èwo tún ní ró wele ó ti fast ju bóun ni wọ́n ṣe fẹ́ mọ̀ jósélé èyí ò mú ọ sọ́nù dra ó pòòyì lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta ó ti fẹ́ dìtìjú ẹni ó fún ní rẹ́kọ̀dù tó fún master tọ́ba tí a ń bọ̀ lọ́hùn ni ẹni ọ̀ wá sá fún ẹ sọ fún pé n ò sí nlé nígbà oṣù Shina Peters lọ́kọ nóòtì lẹ̀ pé ẹ tó ń bá wá kí wọ́n jọ kí wọ́n bóun fi master yẹn lẹ̀ toró ti sẹ́mọ̀ ọ́ dàbí ẹni pé òun náà ti fura pé níyàn ò fẹ́ máa àtẹ́ǹdì sóun mọ́ akáyín ọ̀jẹ̀gẹ̀dẹ̀ kí à ń há tẹ́lẹ̀ ọgbà master ṣé master rẹ̀ ló lóun ọgbà ọ wà lánàá dra wọ́n gbé lé lọ́wọ́ báyìí ńgbà ọlọ́run ó tẹ̀lé Shina Peters ó tẹ̀lé lọ Sony Music ó lọ fi hàn wọ́n bẹ̀ wọ́n sì jọ lájọṣe pẹ́pẹ́pẹ́. rẹ́kọ̀dù Shina Peters èsì lọ́kọ́kọ́ tàǹtí rẹ́kọ̀dù kankan ọ̀tàrí àtàpàlà ní àti jùjú àti Fuji tẹ́nìkan ọ̀tàrú rẹ̀ rí níjọ́ tí owó níyì owó tí wọ́n rí lórí rẹ́kọ̀dù èsì royalty tí wọ́n ń san fún Shina Peters bíi 20million jọ́nà bíi ká máa sọ̀rọ̀ 20 billion sí the same year ọdún tí wọ́n san royalty 20 million fún Shina Peters òun kọ́lé ọ̀rà instrumenti ọ̀rà gbogbo ẹ̀ ọlọ́ọ̀lú èbó ọdún yẹn lẹ́nìkan fi 20 million dá báǹkì kan lẹ̀ ń ò ní máa polówó ọkọ rẹ̀ ni báǹkì yẹn ti ní ẹ̀ka sí gbogbo Nàìjíríà lónìí tá a bá sì wò ó. Inter-reformers àtúntìdé bí a ti ń dé. ìmọ̀lẹ̀ dé o òkùnkùn paradà. báǹkì yẹn ti máa wọ́ọ̀tì more than 100 billion báyìí. the same amount tí Shina Peters gbà ń royalty lọ́dún náà ó ní wọ́n fi dáyé báǹkì yẹn náà lẹ̀. kẹ́ ẹ lè mọ̀ pé bó tún ṣe di pé jùjú tún dìde padà nìyẹn àti jùjú àti Fuji bí wọ́n ṣe ń fà á mọ́ra wọn lọ látìgbà náà
wọ́n ń ṣe competition títí bẹ́ẹ̀ bá lọ patí méjì ẹ rí jùjú ẹ rí fújì káwọn ọmọ oní hip hop tó wá dé yìí dídé táwọn ọmọ oní hip hop dé àwọn dé torótoró àwọn ò fojú lásán dé ẹni tí ó gorí òkè nù wọn lọ gbààwẹ̀ ẹni tí ó tẹsẹ̀ sí yọ tẹsẹ̀ sí gbogbo ohun tí àwọn oníjùjú àti fújì ọ̀kàkún làwọn ọmọ oní tẹ̀rọ pálákọ̀wé ni wọ́n ń wé sálákọ̀wé o àwọn ọmọ oní hip hop yẹn gbogbo wàhálà táwọn oníjùjú àtòun fújì ṣe pátá àwọn ọmọ oní hip hop ní ń jèrè ẹ̀. ẹni ṣeré kó múra sílẹ̀ ẹni ṣèkà kó múra síta àtọ̀rẹ́ àti ìka ikọ̀ onígbẹ́. torí láyé wọn òun ni social media lọ́fẹsẹ̀ rinlẹ̀ rẹ́kọ̀dù ẹlòmíì wọ́n ti ń fa 1 billion èèyàn wò lórí social media tí ẹ wá gbé lórí pé òkè kọjá 11 naira ní ń já ẹnì kọ̀ọ̀kan tó bá wò ó pé 11 naira ní ń já tí ó fa 1 billion èèyàn bá ti wò ó fa 1 billion naira nìyẹn. ẹ wá sọ fún mi rẹ́kọ̀dù fújì tẹ́ ẹ bá lè ṣe lénìí àbí rẹ́kọ̀dù jùjú tẹ́ ẹ ṣe lénìí tẹ́ kó lọ Ọ̀dúnmọ̀tà àbí tẹ́ kó lọ Alábà àbí tẹ́ kó lọ bìkan tí wọ́n wà fún yín royalty 1 billion. láyé tiwọn ni wọ́n ń ṣe show tí wọ́n ó gbé wọn lọ London tí wọ́n ó gbé wọn lọ America tí wọ́n ó ṣe show per night tí wọ́n ń fún wọn ní bíi $300,000. wọ́n gbé olórin kan mo fọ́kọ bò láṣìírí wọ́n fẹ́ gbé lọ sí Saudi. ó wá ní òun gba $500,000 per night wọ́n náà rẹ́dì láti fún un nígbà wọn ó gbé contract agreement dé wọ́n wá ní gbogbo kò gbọ́dọ̀ bọ́ra hóhò lórí stage ẹni kò sì gbọ́dọ̀ mú igbó lọ kò gbọ́dọ̀ mú gbóǹlú àwọn ọbẹ̀ lórí àwọn ọbẹ̀ lápá ni o bó ṣe kà débẹ̀ lónìí wọ́n máa gbé lọ $500,000 per night tí ó sì ṣeré bí ijọ́ mẹ́ta ó ní wọ́n máa gbé lọ pé òun ò wá interested bó ṣe bínú dìde nu. kò ní tọ́jà tẹ́lẹ̀ ẹ̀kùn kó tó pé kinní kan yóò. wọ́n wá wọ́n rí. ẹ̀yẹ́ fayọ̀ pọ́lọ́ ńlá. ẹni tí ọba gòkè láyé máa sọ̀rọ̀ ẹ̀. ọ̀nà tó mi bá wọnú àgbọn wọ́n rí. ẹ wo kan tẹ́mi sọ lórí rédíò yìí tí mo ti ń sọ̀rọ̀ náà mo ti sọ. ẹ wo ọdún tí mo fi ń tẹ̀lé ẹni tí mo sọ̀rọ̀ rẹ̀. wọn ò rí olólùfẹ́ rẹ̀ kan kó sọ pé bàbá Kọ́lá Olóòtú ẹ ṣé o. ọdún nígbà wọn yí ọ̀rọ̀ bí ẹ ṣe yí ọ̀rọ̀ náà nu pé kinní kan ṣe kinní kan. àfìgbà tí wọ́n dájà lẹ̀ láàrin èmi àtọmọ mi olólùfẹ́ mi. ẹyin tí wọ́n máa sọ sóńtọ̀ létí náà bó tu wulẹ̀ orí òǹtọ̀ náà fẹ́ pé ṣé lóòótọ́. Pàṣọ ni kò wò pélé gíláàsì tó ń kọ́ onítáyé kọ́rẹ́nsì kọ́ mọ̀ jẹ́ wọn bọ̀ nílẹ̀ kó mọ́. bí wọn ò bá lè mómi kí wọn ó fi nu gíláàsì ìdọ̀tí tó bá ta sí gíláàsì tí wọn ò bá lè mómi kí wọn bá fọ̀ kọ́ mọ̀ jẹ́ wọn bọ̀ nílẹ̀ kó mọ́. ó ti bíìdì táyé kọ́rẹ́nsì ó sì ti wà nù ìwé ìtàn kò ṣeé yọ kúrò ńbẹ̀ pé ta lọ́lọ́run rán sí táyé ọlọ́run ti rán ọ sí o sì ti jíṣẹ́ ìyẹn fún Pàṣọ títírí ni wípé má jẹ́ wọn ó ti ọlùbábu àyà o bí wọ́n bá tìyàn béèyàn bá kọlu aṣíwájú ẹ̀ gòkè àwọn tẹ̀yìn náà ń sọ onítọ̀hún àwọn náà kọlù ń jọ wájú o wọ́n fò náà ṣàtẹ̀gùn ni o. ó ti jáde tálẹ̀ǹtì ń bẹ lára rẹ orí èébú kọ́ ni ó gbé ọ
olóhùn ó sì lágbèékalẹ̀ ìrètírí lẹ́dà ọlọ́run sì ti gbà fún ọ lẹ́nu lọ́lọ́run tó ṣẹlẹ̀ yìí àfi kéèyàn ọmọ tẹ fídíò kọ́ ọmọ tẹ Facebook láàrin ìṣẹ́jú márùn-ún ni ò ní gbé fọ́tò rẹ wá ni ò ní gbé fídíò rẹ wá má jẹun ó tí ọ lu bá bu aya o kí táyé náà ọ sọ́ra rẹ̀ kó pe Pàṣọ lọ́kàn bí wọ́n ṣe máa pera wọn.